dédé àsìkò gbogbo olùfẹ́ wa káàkiri àgbáńlá yẹn káàbọ̀ sórí ètò yín ètò wa bá ṣe máa mú wá fún iná lọ́kọ̀ òjọ̀kan àwa náà kọ́ elédùwà ni o àyẹn nìyẹn nílé iṣẹ́ ojú tó lé ń bí torí pé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tó máa ṣe kí n tó máa ṣe gbogbo aráàlú pàápàá gbogbo àgbáyé láǹfààní làwọn máa mú wá fún yín èmi ọmọ yín náà ní last born yín o last torí mi ò ní kíni mi ò lábúrò ẹ̀gbọ́n lèmi máa ní adéjọ́kẹ́ balógun náà ni o èyàn ò rente èyí òge ibo lẹ́wà ọ̀dọ̀ bàbá àlùbáríkà bàbá wẹ̀bí dànù láwa ní igbódúnbí ìyẹn ní Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀ lókùmẹ́dẹ́ ẹ̀sìn ọ̀gá bá sọ́dọ̀ bàbá oníkìmí nìyẹn ẹ̀rọ láti lọ́dọ̀ bàbá ọ̀rọ̀ gbáǹkọ́gbì náà lè máa gbọ́ bàbá ẹ bá mi káwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú ẹ mọ̀ kú ìlú yìí. ìlú yìí ni. ara ànúgbà ara ànúgbà lórí aláṣẹ wa ojú tó lé òyìnbó bàbá ẹ ọ̀rẹ́ bàbá ẹ múlẹ̀ bàbá ẹ àti gbogbo ẹni tí ń wò wá káàfàtà gbogbo wa la máa rà ànúgbà o. àmín 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 ní ọlá Ọlọ́run náà lẹsí wọlá sẹnu bàbá ẹ wọ ìta fẹ́ mú wọlé lẹni ibi òṣèlú la fẹ́ gbà wọlé lẹni torí pé ìyá alẹ́ mọ̀ wípé láti bíi oṣù bíi mélòó kan láti ń pòyì òṣèlú là ń yí torí pé nǹkan tó wà invoke ní Nàìjíríà táwa yìí nìyẹn fún wa ìtẹ̀wà ní diaspora pátápátá ìyẹn òkè òkun náà ẹ mọ̀ wípé Nàìjíríà ó hot lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́nà òjò dẹ̀ pátápátá bẹ́ẹ̀ ṣe máa ń gbà ní àdúrà lọ́dọọdún ó kù bí ọjọ́ mélòó ń sìn a máa ṣe ìbò presidential ìyẹn ti ààrẹ orílẹ̀-èdè ẹ̀rẹ̀ sì ń tẹnumọ́ ọ̀rọ̀ tẹ̀sí ń tẹnumọ́ yìí kò yí padà bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ lóríṣiríṣi àwọn àfáà ni àwọn pásítọ̀ ni àwọn kinní gbogbo wọn ṣàtú pé àní ìbò owó ní kò ní wáyé ẹ̀yin náà ń jẹ́ kó yé wa wípé ìbò máa wáyé ṣùgbọ́n nǹkan tẹ̀ ń tẹnumọ́ yìí ni ọ̀tẹ̀ wọ́n tún wá ní rally tí wọ́n máa torí àná lọ́ ṣe final rally ìyẹn ti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní kò ní wáyé pé ìtàjẹ̀sílẹ̀ máa wà ṣùgbọ́n ẹ tún sọ pé láéláé kò ní rí bẹ́ẹ̀ wọ́n máa ṣe wọ́n sì máa dìbò bàbá ṣé ọ̀rọ̀ yín tó sì ń dúró ni àbò tó ti change. ó ṣe yèyé oge ọlọ́run ò kú làákàyè ọpọlọ yín ò ní dàrú sórí ìjọ kan a sọ̀rọ̀ táwọn wòlíì kan tí wọ́n gbé jáde tẹ wá táwọn àfáà kan gbé jáde ẹ wá ṣe bí rálì èyí tó wáyé yìí ṣe bọ́pọ̀lọpọ̀ wòlíì kan ló ní kò ní wáyé tó bá dẹ̀ wáyé lẹ́kọ̀ọ́ èèyàn ó kú ẹ̀mí máa sùn wàhálà máa bẹ̀rẹ̀ mo sì sọ pé àáfàá ẹyọ kan ó lè gba béèlì gbogbo Nàìjíríà èmi ò mọ̀ wọ́n ìyìn sì ṣòṣèlú ìyìn sì sọ̀rọ̀ àbòsí ṣùgbọ́n èmi sọ fọ́lọ́ǹsẹ̀ Nàìjíríà yóò ní dàrú kò sì ní bàjẹ́ kò sẹ́ni tí ó mọ̀ para ní kálukú o ní Nàìjíríà o lákòókò yìí o ṣùgbọ́n èmi náà sọ Ọlọ́run lọ́ba aláṣọṣẹ Ọlọ́run fún rẹ̀ ló gbọ́rọ̀ yìí kalẹ̀ gbogbo ohun téèyàn bá ti lè ń sọ tí ń rí bẹ́ẹ̀ ó ti dà sí Ọlọ́run bá a ṣàdúrà fún yàn á ní rí bẹ́ẹ̀ ó ti dà sí Ọlọ́run ṣe bá náà òun náà ló lọ yìí àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn mélòó lẹ wá gbọ́ kó kú. ìbò sí àti ẹ̀gbọ́n pé èèyàn kọ́kọ́ kú. kí ni ẹ wá gbọ́ kó ṣẹlẹ̀. wọn ti ẹ̀ jà. níbi inú àwọn èèyàn dòde tí wọ́n wá sọ fún mi wọ́n ní bàbá àwọn ò rí wẹ̀ wọ́n ní bàbá Buhari gan sọ pé òun ò rí gbogbo bí àwọn ti ń lọ inú wọn ò dùn báyìí rí bíi tèkó yìí àní tó bá yá ọ̀rọ̀ mi wọ́n padà gbà á gbọ́ ṣe gbọ́ mi sórí ẹni tí èè bá tán yàn àwọn ayé tètè gbọ́rọ̀ ẹ̀ gbọ́ toráyé fẹ́ràn nǹkan ẹ̀tàn bí irọ́ bí àbòsí bí àwọn nǹkan kan níbi tínú mi kún dé tínú mi dùn dé lónìí ó dàbí bọ́n bá ń gbọ́n sí nínú mi kò lè sọ̀sẹ̀ torí pé mo wò pé àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn àfáà
tí wọ́n sọ pé irú ọjọ́ àná ọjọ́ ẹ̀jẹ̀ ní ọ̀jẹ́ ọjọ́ kìíní kan ní ọ̀jẹ́ tó sì jẹ́ pé ilé ayé yìí náà làwọn náà wà. Ọlọ́run ọba ló bá wa sọ ọ́ dẹ̀rọ̀ ṣùgbọ́n o ọ̀rọ̀ tèmi ń tẹnu mọ́ ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o a sì ṣọ́ra fún ọ̀tẹ̀ a wá bẹ Ọlọ́run a wá bẹ Ọlọ́run a wá bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run o gbogbo àwọn abínú òdì k'Ọlọ́run bá wa ṣàánú wọn k'wọ́n má bínú òdì lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ òṣèlú yìí ọgbà àdúà ṣùgbọ́n pé mo yí padà kò lè yí padà. Ahmed ọmọ Tinubu òun lèmi sì rí wájú tí ó sì lérò táwọn èèyàn ó sì dìbò fún tí ó sì wọlé ṣùgbọ́n òun náà wà múra kọ́mọ gbẹ́kọ̀ àwọn ọmọ jàgídíjàgan kọ́mọ gbọ́rọ̀ àwọn tí wọn ò tó nǹkan kó sì gbà pé àwa àfáà la dúró tì òun kó gbà pé àwọn àgbà ló dúró tì òun kó gbà pé àwọn ẹni Ọlọ́run ló fẹ́ràn òun. Kò sọ́mọ búkà lẹ́yìn èèyàn lẹ́yìn Ọlọ́run àwọn ọmọ ọkọ̀ tí wọ́n ń pọ̀ lọ́hùn. Wòye ọjọ́ Friday mọ̀ye àwọn ọmọ táwa ń kó jọ. Wòye àdúrà tí wọ́n ń ṣe. Wòye àsàlátù tí wọ́n ń ṣe. Àwa gba béèlì ẹnìkan tì lọ́dọ̀ Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run ìbò Nàìjíríà yóò ní dàrú. Mo tún sọ bẹ́ẹ̀. Ìbò Nàìjíríà yóò Ọlọ́run ò ní dàrú. Gbogbo àwọn tó ń bẹ lókèèrè wọn ò ní gbọ́ ìbànújẹ́ lórí Nàìjíríà. Àwa náà sì ní gbọ́ ìbànújẹ́ lórí wọn. Ọ̀rọ̀ ibẹ̀ tó jẹ́ àkọ́kọ́ tó sì jẹ́ ìmọ̀ràn ó ní pé tó bá wọbẹ̀ wàláhì tàláhì yóò rí ṣe. Ó máa rí ìlú tó. Yóò rí ṣe. Number 1 Ọlọ́run fi hàn mí bá ní iná tó dáa. Ìyẹn lórílẹ̀‐èdè yìí náà. Bẹ́ẹ̀ ni. Number 2 tọ́lọ́run ọba mi ni ó gbé bẹ́ẹ̀ mo Ọlọ́run fi hàn mí pé a ní ọ̀nà. Number 3 Ọlọ́run fi hàn mí pé ààbò Ọlọ́run ààbò tó dájú Ọlọ́run ó fẹ̀mí sùúrù síbẹ̀ tá a ní ààbò. Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wá fi hàn mí yìí Ọlọ́run má ṣe gbogbo ẹjọ́ náà lákùdé ṣùgbọ́n ẹni tó yẹ kéèyàn máa bẹ lọ́hùn fún ni. Ìyẹn ni Bọ́lá Ahmed Tinubu. Kọ́lọ́run bá mi bá wa fún un lẹ́mìí gúngùn kọ́lọ́run bá wa fún un lálàáfíà. Àwọn kan wà inú ilé rúgúdú báyìí tíyàn lé bá mú tí ń mú tí ò lẹ́mọ wọn ò gbá parí iṣu mọ́ ni o. Kí ni mo wí? Pé wọn gbọ́n àparí iṣu mọ́ yín. Ṣé ọmọ mi tá a bá rí yàn léegun tí ń jí bá lélé ń jẹ yẹn tó dáa wọn ò gbá parí iṣu mọ́ ni. Tí wọ́n bá gún àparí iṣu mọ́ ìyẹn ò ní kókó gbogbo àwọn kókó tó wà l'Aso Rock Ọlọ́run wọ́n jẹ́ wọn gún mọ́ yàn o. Àwọn kókó tí wọ́n ń bẹ lẹ́yìn Ahmed Ọlọ́run wọ́n jẹ́ wọn gún mọ́ yàn o. Ọlọ́run àwọn kókó tí ń bẹ kí gbogbo Nàìjíríà Ọlọ́run wọ́n jẹ́ wọn gún mọ́ yàn o. Ẹni ọba yé kó yé bá wọn gbogbo owó Ọlọ́run ní jẹ kókó mọ́ yàn. Ẹ̀yin fúnra ara yín Ọlọ́run má jẹ kókó mọ́ yàn. Yèyé oge Ọlọ́run má jẹ kókó mọ́ yàn. Ní kí Ọlọ́run má jẹ Alubarika ní gbódú. Bàbá gbódú bàbá Alubarika bàbá àwọn ọmọ olóríire bàbá fọwọ́gbálẹ̀ bọ̀kan aláìgbọràn wí. Ó dáa mọ̀ nìyẹn. Bàbá ṣùgbọ́n kó tó di pé ogun nìkan ìjọba Ògùn kó tó di pé adágbére lórí ètò ṣé ìbò ó sì máa wáyé Sátọ̀dé torí pé kí nìdí tí mo fi bẹ̀rẹ̀. Àwọn èèyàn sọ wípé àwọn ò rí preparation àwọn INEC o wípé àwọn INEC ń sọ pé àwọn ò rí preparation yẹn pé lẹ́kọ̀ọ́ ń bí ìsìn wọ́n sọ pé àwọn tí kò pépà wá látà Àbújá ṣe wá ṣùgbọ́n pé a máa dìbò yìí ní ọ̀túnla òde yìí. Ní àṣẹ tọlọ́run ní ibi tọ́rọ̀ àdúrà wa bẹ̀rẹ̀ fún un. Kí ni o ní mo wí? Ibi tọ́rọ̀ àdúrà bẹ̀rẹ̀. Gbogbo àwọn nǹkan ọ̀tẹ̀ tá à ń wí nù ṣe bí bẹ́ẹ̀ lọ́ọ̀ náà là ń fi sún síwájú yìí
ọlọ́run ọlọ́run wọn èé di òòrùn mú kó má yọ mo fi àṣẹ rẹ ọlọ́run mo fi bẹ̀ dákun torí ọlọ́run ìbò tó ń bọ̀ lọ́nà yìí ọlọ́run dákun wọlá ìhà tí mo kọ sí ọlọ́run wọlá ìtẹ́lọ́rùn tí mo ní sí ọ wọlá ìfẹ́ tí mo ní sí wọ ọlọ́run èmi bẹ̀ ọ́ ná mo wá fi àwọn tó ń bí mi mo fi bẹ̀ wọ ọlọ́run mo fi ànábì mo fi bẹ̀ wọ ọlọ́run mo fi Musa mo fi bẹ̀ wọ ọlọ́run mo fi Isa ọmọ Màríámà mo fi bẹ̀ wọ ọlọ́run ọlọ́run o mọ iye ọjọ́ ìdìbò yìí fún wa tó bá di ọjọ́ tó ń bọ̀ báyìí lọ́sẹ̀ tó ń bọ̀ ká wá gbégbá ọpẹ́ ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ yá jàlùjàlù lóka haunaka ìléka wá ìyá kanọ̀sọ̀ inú ọlọ́run tó ń fi hàn wá láti bẹ̀rẹ̀ ló ń fi hàn wá nísìn a sì sọ́nsọ àbòsí a sì gbowó lọ́wọ́ ẹnìkan ọlọ́run dákun jẹ́ kí eléyìí náà ò rí bẹ́ẹ̀ gbogbo ọ̀tẹ̀ yìí ọlọ́run á bá wa mú kúrò òun náà wàá mọ àwọn aláàfáà irú yèyí oge ojú tó lé àtàwọn kan kókó àwà bíi mẹ́fà kó ní ká lọ bẹ lọ́ọ̀ fún onímọ̀ká láàrin wọn òṣòwò bẹ́ẹ̀ olóríire tí ó ṣe inú wọn pẹ̀lú gbogbo àdúrà tá à ń ṣe yìí ọlọ́run tí ó ṣe àwọn ọgbà kankan lọ́wọ́ wọn kọjá pé kọ́ńsẹ̀ ṣèyún ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ wà láàhùlà bí wọn bá ti ṣe ọlọ́run ó ṣe ọlọ́run títí ṣe tẹ́lẹ̀ kó padà ọlọ́run náà ni ó ṣe ọlọ́run làábẹ̀ à ń yọ̀ síra wa ni wà láàhùlà wàlà kùwátá ìlà bìláyà lè yà sí. òun lẹ́sìn gbọ́ láti ẹni bàbá àlùbáríkà bàbá wẹ̀bí dànù tó wà ní Ìgbódù tí ẹ rí ó ti ń lọ díẹ̀díẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ìsìn ìyẹn ní February ó máa tún tán mo ní kó má jọ gbérù ẹ̀ látẹ̀yìn rárá kó wá ṣe kí ni wàá mọ bó ṣe fẹ́ rìnrìn àjò ìyẹn ilé ayé ẹ̀ wọ́n sọ́dọ̀ bàbá àlùbáríkà bàbá wẹ̀bí dànù tó wà ní Ìgbódù ìyẹn nílùú Ìkòròdú bíkíbi tí ìwọ bá ti ń bọ̀ make sure pé dé Ìkòròdú garage kó wọ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Ìgbódù junction wọ́n jẹ́ ọmọ kékeré gan ní béèrè pé ọ̀dọ̀ bàbá àlùbáríkà òun lẹ́ ń lọ tàbí kí ẹ pè nọ́mbà yìí 08023829492 08023829492 ẹ ṣé gbogbo olólùfẹ́ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.